lẹ́yìn tí Ṣẹ́gun gbìyànjú láti pa ọmọ rẹ̀ ló pokùnso. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó lè ṣokùnfà bí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun ṣe para rẹ̀ lẹ́yìn tó gbìyànjú láti gbẹ̀mí ọmọ rẹ̀ obìnrin ní Ìṣẹ́kìtì níjọba ìbílẹ̀ Iṣẹ́ Òòrùn lọ́jọ́ Àìkú Sunday tó kọjá. Ìròyìn gbọ́ pé ṣe ni ọkùnrin náà gbìyànjú láti du ọmọdébìnrin rẹ̀ ẹni ọdún 12 lọ́rùn kó tó di pé ó pokùnso lórí igi kan tó wà lẹ́yìnkùlé ilé tí wọ́n ń gbé. Olùgbé agbègbè náà tí orúkọ rẹ̀ jẹ́ Patrick Àbáyọ̀mí sọ pé ṣe ni àwọn súré sí ìṣẹ̀lẹ̀ náà ní kété tí àwọn gbọ́ ariwo. Àwọn èèyàn náà ní ariwo táwọn gbọ́ ló jẹ́ kí àwọn sáré dìgbàdìgbà dé ilé náà. Ìgbà tí wọ́n sì dé ibẹ̀ ni wọ́n bá òkú Ṣẹ́gun lórí igi tó mì lògbòlògbò. Gẹ́gẹ́ bí Àbáyọ̀mí ti sọ, ó ní wọ́n ti gbé ọmọdébìnrin náà lọ sílé ìwòsàn fún ìtọ́jú tó péye. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Sunday Àbótú ti ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó sọ pé àwọn yóò bẹ̀rẹ̀ ìwádìí ní pẹrẹwu. Nínú àtẹ̀jíṣẹ́ tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Joseph Eribo fi ṣọwọ́ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ló ti pàṣẹ pé kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún, tó sì tún fi ọkàn àwọn èèyàn agbègbè náà balẹ̀ pé láìpẹ́ ní gbogbo ohun tó ṣókùnkùn yóò hàn kedere.